Òní ni Ọjọ́rú, ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí. Ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Eléyìí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni ojú inú rẹ̀. Àkọ́sórí wà nínú ìwé Òwe orí 15 ẹsẹ̀ 14. Eléyìí tí ó kà báyìí pé àyà ẹni tí òye yé ń ṣe àfẹ́rí ìmọ̀, ṣùgbọ́n ẹnu aṣiwèrè ń fi wèrè bọ́ ara rẹ̀. Bíbélì kà wà nínú ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 15 títí dé 23. Yàtọ̀ sí ojú ti ara, mo gbàgbọ́ pé gbogbo ènìyàn ni ó ní ojú inú, èyí tí Bíbélì tọ́ka sí gẹ́gẹ́ bí ojú ọkàn ní Éfésù orí 1, ojú ọkàn ní Éfésù orí 1 ẹsẹ̀ 18. Pọ́ọ̀lù wípé kí ojú ọkàn yín lè mọ́lẹ̀. Ní ọ̀rọ̀ mìíràn, ó ń sọ pé mo gbàdúrà pé a la ojú ọkàn yín. Àwọn ojú ìwòye rẹ̀ ṣe pàtàkì púpọ̀ gẹ́gẹ́ bí Deuteronomy orí 1 títí dé 13 ẹsẹ̀ 13. Òye jẹ́ ọ̀kan lára àwọn àmúyẹ fún jíjẹ́ aṣíwájú. Torí náà, láti jẹ́ olórí tó ní ìtumọ̀, o gbọ́dọ̀ ní òye, ojú inú rẹ̀ sì gbọ́dọ̀ là dáadáa. Ìdí nìyí tí Sólómọ́nì fi béèrè lọ́wọ́ Ọlọ́run fún ọkàn tó lóye láti darí àwọn ènìyàn rẹ̀. Ipò tí ojú ọkàn wà ní ohun tó jẹ́ ìyàtọ̀ láàrin àwọn ènìyàn tó kàwé púpọ̀, tó kàwé ní ìwọ̀nba, tàbí tí kò kà rárá. Mo ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé gírámà ti àwọn ọkùnrin ní Oǹdó ní Nàìjíríà ṣáájú kí n tó lọ fún ẹ̀kọ́ gbígba oyè ìmọ̀ àkọ́kọ́. Ní àwọn ọjọ́ wọ̀nyí, àsìkò iṣẹ́ jẹ́ 40 lọ́sọ̀ọ̀sẹ̀, wọ́n sì mú mi máa kọ́ 36 nínú wọn. Mo ṣiṣẹ́ pẹ̀lú akẹ́kọ̀ọ́ gboyè kan tí ó ń kọ́ iṣẹ́ fún àsìkò iṣẹ́ 23 péré lọ́sọ̀ọ̀sẹ̀. Síbẹ̀, ó ń ṣe àròyé pé ilé ìwé ń lọ òun jù. Owó oṣù mi jẹ́ nǹkan bí £25 lóṣù, nígbà tí owó oṣù tirẹ̀ jẹ́ £60. Àwọn àròyé rẹ̀ yà mí lẹ́nu nítorí ó gba ìlọ́po 4 owó tí èmi ń gbà, bí ó tilẹ̀ jẹ́ pé àkókò iṣẹ́ tó ń kọ́ kò pọ̀ tó tèmi. Lọ́jọ́ kan mo bi í léèrè, kí ló dé tó ń ṣàròyé? Àkókò iṣẹ́ tí ò ń kọ́ kò pọ̀ tó ti tèmi tí a bá ṣe àfiwé rẹ̀. Ó fèsì, wọn kò san owó fún ohun tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. Owó iṣẹ́ tí mo ṣe lórí ọpọlọ mi sẹ́yìn ni mò ń gbà. Òye mi kò ṣeé fi wé tirẹ̀ nítorí ìwé ẹ̀rí sẹ́kọ́ńdìrì nìkan ni mo ní, nígbà tí òun ní ìwé yunifásítì. Torí náà, wọ́n ń san owó fún wa lọ́tọ̀ọ̀tọ̀ látàrí ìpele oyè wa. Tí o bá fẹ́ ṣe àṣeyọrí, ojú inú rẹ ní láti là. O ní láti kàwé dáadáa kí o sì gbìyànjú àwọn ohun tuntun láti ní àbájáde tó dára. Ọkùnrin ọlọ́rọ̀ fìgbà kan sọ pé bí ó bá ṣe ń kẹ́kọ̀ọ́ sí ni wàá ṣe máa gba owó sí. Ẹlòmíràn wípé àwọn tó ń kàwé ló ń ṣe olórí. Àwọn tí yóò di ńlá ní ayé máa ń káràmáásìkí nímí ìmọ̀ ju fàájì lọ. Torí náà, wọ́n máa ń kẹ́kọ̀ọ́ sí i. Ní ọjọ́ tí ó bá ti pinnu pé kò sí ohun mìíràn láti kọ́, ojú inú rẹ ti bẹ̀rẹ̀ sí ní wo bàìbàì. Olùfẹ́, bí o bá ń ṣe kẹ́kọ̀ọ́ sí, ní ojú ọkàn rẹ yóò máa gba ìmọ́lẹ̀. Nítorí náà, pinnu ọkàn rẹ láti má ṣe dẹ́kun láti máa kọ́ ẹ̀kọ́. Ọ̀rọ̀ àyẹ̀wò: ǹjẹ́ o káràmáásìkí kíkọ́ ẹ̀kọ́ bí?